Adébọ́lá máa wọlé o nílò ọdún ẹ̀. Ẹni ire ẹni ire, èèyàn ire èèyàn ire. Àpáta dé àpáta pààrà ewì dé. Òjò pátápátá ló pa lápáta tó parí pápápá. Àfi bí àpáta pààrà tó ń dún párápárá. Èmi ò tiẹ̀ wá mọ̀ dàtà lápáta dápáta gbàtàlẹ́ alátakó tó lọ diwọ̀ nínú àbàtà. Mo ṣàwárí pé alápáta ló padà kó bàtà lábàtà. Èmi yá ṣe pápá mo gbéra pa ó di Atlanta. Nílé ọlọ́jọ́ bíi tòní Àkànbí ọlá nìgàn. Adébọ́lá mọ̀ ń gbóhùn ẹnu mi ìwọ làwá wá kí. Náfíù mumi ní òdodo tó ń kírun márààrún lójoojúmọ́. Bàbá Sọ́fì àgbàbà Sẹ̀mí àgbàbà Sọ́tàn bàbá Samin. Olówó orí Saidat Àjọkẹ́. Gbogbo ọmọ rẹ pátá àtàyà rẹ ni wọ́n ní kí n wá máa kí ọ. Wọ́n ní kí n kí ọ kí ọ kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ìjòfin ni ọ Ìjòfin bàbá tó bí ọlọ́mọ. Níjọba ìbílẹ̀ Ìpókíà nípínlẹ̀ Ògùn. Ìwọ lára Ìpókíà ìwọ lára Ìjòfin. Ǹlẹ́ o ọmọ oníjẹ́tì. Ọmọ ọlọ́yẹ́ moyin ọmọ àgbàdo orí òkè aré tètè ló ń sá ọmọ ìdí ọ̀lẹ́lẹ́ máa jòrì tó díye lẹ́kọ̀tọ̀ ẹni lẹ́sìn a ò gbọ́dọ̀ kẹ̀yọ̀ àìtètè kẹ̀yọ̀ ló má rà jẹ́ tìjẹ́rú ọ̀yẹ́ ìdí tá a rán lọ́jà tó fowó gbogbo fi kẹ́lẹ́mú ẹlẹ́mú ké ìdí tì ń sọ ìdí mọ́ sọ̀mọ́ ìbí owó ti wá lówó ń lọ ọmọ owó léjò jábèrè toko ọmọ owó kúnlé owó kókó owó kọ́ dẹ̀dẹ̀ owó tí ò jẹ́ sùn yàrá owó tí ò jẹ́ ń gbélé sinmi kọ́kọ́rọ́ owó ṣékélé òṣìlẹ̀kùn ọ̀rọ̀ bówó ń tòsí tówó tilẹ̀kẹ̀ tí mọ́sáàjì ní sonílé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí òsọgbó yìí wàá ṣèmí ìsí lágbára lọ́wọ́ ọlọ́run ọba aláṣẹ deluxe motors tó wà ní Atlanta ní US ní United States of America ẹ̀yin ti US ó yá ẹ̀jájọ wa lọ máa forí ewì dára ọlọ́jọ́ ìbí ìwà bá wọn kéré òkè òkun délé ọkọ ọba àdá ọba òní sá ọ lẹ́sẹ̀ òní sọ̀fànù òní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ òní rí kú aya òní rí kú ọmọ ìwọ fúnra lára rẹ gan òní fàìsàn lùgbà ojú òkì ti náà lẹ ọlọ́jọ́ ìbí ojú òní tì ọ́ o ó dẹ́yìn òṣùdóká tó gbọ́kú ẹ̀dẹ́yìn kankan òní ṣe ọ́ ìgbóná kan òkì méwé gbúre ọmọ rẹ òní gbóná òdì máa wọlé máa rọra ó sọdún èyí wàá ṣèmí ìsì happy birthday to you o and we all wish you long life and prosperity bóyin bá ṣe tán agbẹ́rẹ́ ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán agbẹ́rẹ́ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tán o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ẹni ire ẹni ire, èèyàn ire èèyàn ire. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.